ẹ wò ó bí wọ́n ṣe fẹ́ ba nǹkan jẹ́ fún Èpo Dangote. Aisha Yesufu tún ti jáde lẹ́ẹ̀kan sí o. Ọ̀rọ̀ ńlá ló sì sọ nípa rìfáínárì Aliko Dangote, ìyẹn ibi ìfọpo tí ọkùnrin olówó yalumọ ọmọ Nàìjíríà wà níbi tòsí agbègbè Lekki, Èkó. Ohun tí Aisha Yesufu sì tẹnumọ́ náà ni pé èyí kò gbọdọ̀ kú o. Ó ti sọ pé àwọn ọmọ Nàìjíríà kò gbọdọ̀ jẹ́ kí eléyìí náà tún di àbíkú mọ́ wọn lọ́wọ́. Wọ́n ní Dangote Refinery tí gbogbo ọmọ Nàìjíríà ti fọkàn sí pé yóò gba àwọn lọ́wọ́ epo tó wọ́n gógó yìí kò gbọdọ̀ ṣègbè nílẹ̀ bíi òkú ọjọ́ kẹta. Ǹjẹ́ kí ni ó bí làbárè gan-an? Ọkùnrin kan tí wọ́n ń pè ní Farouk Ahmed, ìyẹn ọ̀gá fún iléeṣẹ́ tó ń darí ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú epo bẹntiróòlù Nigerian Midstream and Downstream Regulatory Authority ló sọ ọ̀rọ̀ kan o. Ìyẹn náà ló sì dá ìgboro láàmú báyìí tí àwọn ènìyàn ń gbà bí ẹni gbàgbà ọtí lórí ẹ̀rọ ayélujára X tó ń jẹ́ Twitter tẹ́lẹ̀. Kí ni ohun tó sọ? Ó ní epo bẹntiróòlù tí iléeṣẹ́ Dangote sọ pé òun fẹ́ máa tà fún àwọn ọmọ Nàìjíríà yìí, àwọn kò tíì fún iléeṣẹ́ náà ní láísẹ̀nsì o. Nílùú Àbújá ló ti sọ̀rọ̀ yìí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá. Ó ní àwọn sì ń wo ọ̀rọ̀ iléeṣẹ́ ọ̀hún lọ́wọ́ ni o, bóyá káwọn fún ní ìwé àṣẹ nítorí epo tó ń jáde láti iléeṣẹ́ yẹn, ìyẹn bẹntiróòlù tí wọ́n ń pọn ní rìfáínárì Dangote, quality epo ọ̀hún àwọn sì ń wò ó gidigidi o. Ọkùnrin Farouk yìí náà ló sọ pé epo bẹntiróòlù Dangote kò kún ojú òṣùwọ̀n tó èyí tí ó ń kó wọlé láti òkè òkun. Ọ̀rọ̀ tó sọ rèé o tí ẹ̀rọ agbọ̀rọ̀káyé X ìyẹn Twitter tẹ́lẹ̀ fi lànà táwọn ènìyàn ń kọlù gidigidi tí wọ́n ní kí ọkùnrin yìí mú orí wá látàrí ọ̀rọ̀ tó sọ nípa epo bẹntiróòlù Dangote. Ọ̀kan lára àwọn tó sọ̀rọ̀, Olúṣeun Onígbìndé, sọ pé níṣe ló yẹ kí wọ́n fi òfin de ọkùnrin yìí. Bẹ́ẹ̀ ni Aisha Yesufu ní tiẹ̀ sọ pé àwọn ọmọ Nàìjíríà gbọ́dọ̀ dìde o kí wọ́n sọ̀rọ̀ nítorí èyí tí wọ́n tún gbé bọ̀ yìí wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ pa ilé epo tó dúró gẹ́gẹ́ bí ìrètí ọmọ Nàìjíríà lásìkò yìí ni o. Ó ní àwọn ọmọ Nàìjíríà tún fẹ́ fọwọ́ ara wọn pa eléyìí dànù. Ó ní àsìkò yìí gan-an ni Alhaji Aliko Dangote ṣẹ̀ṣẹ̀ máa fojú winá ohun tí àwọn ènìyàn máa ń là kọjá, pàápàá àwọn olókoòwò tí wọn kò bá ti lọ́wọ́ ìjọba nínú. Ṣá o, Dangote náà ti sọ̀rọ̀ o. Ó ti ní kí wọ́n lọ gbé sáǹpù epo ọ̀hún lọ síta, kí wọ́n lọ káàkiri, kí wọ́n lọ bu epo láwọn ilé epo míì kí wọ́n sì yẹ̀ wò síra wọn. Bẹ́ẹ̀ lọkùnrin tún sọ pé tí wọ́n bá sọ pé níṣe ni òun fẹ́ ràkàkà mọ́ okòwò epo, òun ṣetán o láti ta ilé ìfọpo òun fún ìjọba àpapọ̀ kí ojú àwọn tó ń sọ pé tòun pọ̀ lè sinmi ariwo burúkú tí wọ́n ń pa kiri yìí. Tẹ́ ò bá gbàgbé, ọkùnrin olówó yalumọ yìí ti jáde rí o níbi tó ti sọ pé àwọn cabal kan ń mú nǹkan le fún òun lórí oko èwo epo tí òun fẹ́ máa ṣe yìí. Ju gbogbo ẹ̀ lọ, Aisha Yesufu ti sọ̀rọ̀ o. Ó ti ní kí àwọn ọmọ Nàìjíríà ó má sùn o nítorí níṣe ni wọ́n tún fẹ́ ba nǹkan jẹ́ pẹ̀lú èyí tí wọ́n tún gbé yìí, pàápàá lórí ọ̀rọ̀ epo bẹntiróòlù tó fẹ́ fi rẹ àwọn ọmọ Nàìjíríà lẹ́kún. Alore TV, Alore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n.